Alfulani ẹ ṣọ́ra yín máa bojú yín jẹ́ o. Alfulani ó máa bojú yín jẹ́ gan. Àwọn iṣẹ́ eléyìí ń sọ̀rọ̀ pé ẹ má wá sí ìgboro level. Mo gbọ́rọ̀ yẹ ẹ̀rù bà mí. Èmi nìkan ni kọ́ ni màá gbọ́. Torí pé ìbẹ́lọ̀n kí n ti ń já burúkú ṣe àfáà wa ṣèyíkì wa ìmáàmù wa Alfulani. Torí wọ́n ń yanjú ọ̀rọ̀ ta lọ́lọ́run lọ́wọ́. Ó sì kù díẹ̀ tí ní àjò náà tí ó fi bẹ́sẹ̀ járí. Bẹ́ẹ̀yàn bá ń ṣàdúrà pé olóore òun kí nǹkan mọ́ ṣe àfi kí nǹkan mọ́ ṣe o kí nǹkan mọ́ bá ṣe ṣèyàn náà. Ọjọ́ tá kira wa ń bọ̀, ọjọ́ tá bẹ̀rẹ̀ wa ń bọ̀, ọjọ́ tá dùpẹ́ ara wa ń bọ̀, kódà ọjọ́ tá tún jọ jẹ ọjọ́ náà tún ń bọ̀. Ìgbà tí mo wá gbọ́rọ̀ yìí látẹnu ọ̀jọ̀gbọ́n ni brọ́dà mi Adédìbú Legacy bí n bá pè dáadáa mo bẹ̀ yẹn má bínú níbi tí okùn ọ̀rọ̀ ń ti wọ́ wá tọ́rọ̀ ń fi tó báyìí ẹ bá ń tún bẹ̀ ṣe o kí nǹkan mọ́ sí Alfulani kí nǹkan mọ́ ṣe Alfulani àkókò táwa a sì ń gbádùn wọn kékeré báyìí lókùn kí wọ́n yanjú ọ̀rọ̀ tá lọ́lọ́run bẹ́ẹ̀yàn bá ṣe hàn àní sọ pé ó ṣeun èèyàn tí ó bá ṣe hàn àní sọ pé ó ṣèyàn a sì ní fi gbá kan bọ̀ kan nú o bàbá wa Alfulani bí ẹ ń ṣe ń yanjú ọ̀rọ̀ ta lọ́lọ́run ọlọ́run ó yanjú ọ̀rọ̀ tiyín náà bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run ìgbà tí mo wá gbọ́ ọ̀nà mo wá pé àgbàlagbà gbọ́dọ̀ wà lọ́jà kórí ọmọ tuntun ọwọ́ irú wa ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ tá ń bẹ lọ́run tá ń rasẹ̀ mo ti ní ìsìta lọ́lọ́run ṣùgbọ́n kí wàá mo fẹ́ ṣe wọ́n lé mi lọ́ta rẹ̀ wọn ọ̀parọ́ wọn ládé ifá ní ń kó bá ń òjìyàn ṣùgbọ́n pẹ̀lú ògo tọlọ́run ọlọ́run tó mú ta lọ́lọ́run débẹ̀ bí wọ́n ṣe ń sọ wọ́n lọ́lọ́run ló mú ọlọ́run ó mú jáde ìyẹn kọ́ ni mo fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ ni mo fẹ́ sọ láti pàṣẹ bàbá wa ṣèyíkì wa mọ̀kádàmú wa àbí kí ló tún kù mọ́ àìkéwù mi kò jẹ́ mọ́ ìtí wọ́n sọ lè bàbá wa Alfulani ẹ dákun ẹ má bínú sí wọn o ẹ má bínú sí wọn ọ̀rọ̀ ń tọ́ lọ́pọ̀ torí pé ọ̀rọ̀ tí bàbá wa Alfulani fẹ́ sọ ọmọ ọ̀sán ló fẹ́ kó pọ́npọ́ báyà rẹ̀ ọmọ ọ̀sán tó wọ́n fẹ́ kó pọ́npọ́ báyà rẹ̀ yìí kò gbọ́dọ̀ kò gba abala ti yá lọ ni ló jí ọ yí asọ́dọ̀ bàbá wa Olúọmọ MC Olúọmọ ọ̀gá ẹyọ kan ṣoṣo ọmọ sẹ́bi bàtálíọ̀n ọlọ́run ló ní ó rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ má bínú sí bàbá wa Alfulani kó tó dọ̀rọ̀ ẹ̀kọ́ jáde kọ́ bẹ̀bẹ̀ mi ti bá ń bẹ̀bẹ̀ ẹ má wulẹ̀ jẹ́ wọ́n bẹ̀bẹ̀ mọ́ ẹ má wulẹ̀ jẹ́ wọ́n bẹ̀bẹ̀ mọ́ èyí tó MC Olúọmọ ó ṣòro kọlù igi àràbà ó ṣòro kọlù babaláwo tó gbọ́fá ó ṣòro kọlù MC Olúọmọ èmi gangan gbèwò mo rí pé bure rẹ̀ pé àní mo gbèwò mo rí pé bure rẹ̀ pé kèé bínú kì í jà kì í ṣọ̀tẹ̀ MC Olúọmọ arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ èdùn ẹlẹ́gàn ni ọ̀fẹ́ kí lọ́jọ́ tó wọ MC Olúọmọ ọ̀bá tẹ̀mí lọ́wọ́ ojú lẹ́mísí ìní ẹ̀sẹ̀ sí mi pé màá débẹ̀ ṣùgbọ́n ń padà rí ọmọ ṣùgbọ́n ọjọ́ kan ó jẹ́ ọjọ́ kan náà ni ẹ má bínú sí bàbá mi Alfulani ẹ má bínú sí bàbá wa Alfulani lákòókò yìí ó là ń gbọ́ a ní fún wa ní gbogbo bí tí lọ lórí ọ̀rọ̀ ta lọ ìdí nu tí mo fi ń sọ pé bẹ́ẹ̀ ṣe ń yanjú ọ̀rọ̀ ta lọ ọlọ́run ló yanjú ọ̀rọ̀ tí yín náà bẹ́ẹ̀ bàbá dáadáa bàbá alálùbáríkà ẹ má bá ń bínú sí ẹ o gbogbo national ìbẹ̀bẹ̀ mi rèé babaláwo lọ́mọríkì yìí ẹ bá ń jíṣẹ́ fẹ́mi síbi àwa la mọríkì wọn àwa la mọ̀ pọ̀ rí yín èyí ọkọ̀ tẹ́ ń gun ìdí tí fi ń jọ́kọ̀ àwa la lè sọ Ògún ni àbẹ́yẹ ni àwa la mọ̀ tí wọ́n bá ní ọkọ̀ kí ni ń jọ́kọ̀ báwo lọ̀rọ̀ ọkọ̀ ti jẹ́ kí lọ́mọkọ̀ jáde
ṣé n sáré sọ Ifá ní agba fà báyìí ìjòkùn fà báyìí adífá fún Wálámí eléyìí tí ń lọ rèé tún wọ ọkọ̀ ṣe ìtí ń jẹ́ ọkọ̀ táwọn bàbá wa ń pè lọ́kọ̀ nínú èdè Káàárọ̀ Oòjíire wa ẹni ọpọ́n eléyìí tá a máa ń wà lójú omi o ìgbà tó wá gbé mọ́tò eléyìí tá a mọ̀ kick and start tí wọ́n gbé dé la fi wá wò pé ṣé bí tójú omi náà ń máa ń lọ ni èyí náà sì ń lọ ni ńlá fi ń pè lọ́kọ̀ tó bá wá ń bẹ nídìí ọkọ̀ pọ́yọ̀ ń bẹ nídìí sí àrìn nínú àwọn tírà tó wà máa sà áyé àtọ́kà kó tó bọ́ sójú ọ̀nà ìwọ tẹ́wọ́ sólógbòmọ̀ rẹ̀ báyìí sọ pé agba fà báyìí ìjòkùn fà báyìí adífá fún Wálámí eléyìí tí ń lọ rèé tún wá ọkọ̀ ṣe mọ̀mọ̀mọ̀jẹ̀ kọ́kọ́ dànù Wálámí mọ̀mọ̀mọ̀jẹ̀ kọ́kọ́ dànù Wálámí ó ti tó ẹ̀dá ìlọ́lá ìró sì bọ́ rí ẹ má bá ń bínú sí bàbá mi Alfulani o bàbá wa Alfulani mọ́gàjí wa Alfulani mukadamu wa Alfulani ìmáàmù wa Alfulani ẹ má bínú sí wọn ẹ dákun torí pé ní tí National Union bá rọ́lù tí wọ́n bá gẹ̀gẹ̀ tí ara tì ayé ò sùúrù ẹni bẹ́ẹ̀ mo bẹ̀ gbogbo national mo bẹ̀ yín o ẹ bá mi yọ̀ǹda wọn ẹjọ́ pọ̀ lọ́wọ́ wọn tí wọ́n yanjú wọ́n sì yanjú ẹ̀ ní kọ̀ọ̀kan ni kọ́lọ́n bá ń fún ọ yọjú jálẹ̀ ṣe mọ̀ pé gbogbo ohun tó ń kálukú bá ṣe iná ní ó padà gbẹ̀sọ́kọ rẹ̀ lọ́la bàbá àwa Alfulani náà fẹ́ kó kọ́ bàjẹ́ èyí ọmọ àlè dèdèrìn akíndánidání òun ní í ṣèṣì ajá tó wá fìdí sínú ilé ìwọ̀n ń gbó síta bàbá wa MC irú ẹni bẹ́ẹ̀ ẹ tí o náà sójò ẹjọ́jọ́ ọ̀pá wò wọ́n ń fowókọ yín ṣe tí ọ̀dà àjàre torí pé wọ́n ní gẹ́gẹ́ bí bàbá wọ́n ní gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n wọ́n ní gẹ́gẹ́ bí alágbòjúlé gbogbo ohun tí wọ́n ṣe ń gbòòrò ọ̀dà o ògèdè ọmọ àlè ni wọ́n irú àwọn ọmọ tí wọ́n mú ní sọ ní lẹ́nu nù báwa káwá sọ pé ọba súnmọ́ MC ọba wa jẹ́ Tolú ọmọ sẹ́mu máa ń ṣe báà ni onígbéraga òsì ní ọmọ àlè jọyà kọjọ bàbá àbí ètò ọ̀dálẹ̀ kó lé náà kì í ṣẹlẹ̀ yìí tó fi wá di pọ́n mẹ́nu bá bàbá wa Alfulani ṣèyíkì wa Alfulani ìmáàmù wa Alfulani gbogbo rìn àjò wa Alfulani bàbá wa MC Olúọmọ ọkàn yín ó balẹ̀ inú yín ó dùn mo bẹ̀bẹ̀ ní o ẹ má bàa bínú sí bàbá wa Alfulani èyí tí wọ́n yanjú kí wọ́n yanjú ẹ̀ débì kan ọlọ́run ọba o tí máa ń yọ̀ sọ̀rọ̀ kúrò lọ́rùn ẹ̀dá yọ̀ sọ̀rọ̀ kúrò lọ́rọ̀ yín bẹ́ẹ̀ ṣe ń yọ̀ sọ̀rọ̀ kúrò lọ́rùn ta lọ́lọ́run ọlọ́run yọ̀ sọ̀rọ̀ kúrò lọ́rùn yín bẹ́ẹ̀ ṣe mú wàhálà kúrò lọ́rọ̀ ta lọ́run ọlọ́run mú wàhálà kúrò lọ́rọ̀ yín bẹ́ẹ̀ ṣe mú dààmú kúrò lọ́rọ̀ ta lọ́run ọlọ́run mú dààmú kúrò lọ́rọ̀ tẹ̀yin náà mo bẹ̀bẹ̀ ní ìsákọ̀ gbogbo national wọn ò mẹ́nu débẹ̀ mọ́ àtú àbà fẹ́ni kọ̀ọ̀kan ṣùgbọ́n kí n wá tó lọ ọ̀rọ̀ yìí tí mo ń bẹ ọ̀rọ̀ tí mo wá ń dìrẹ̀ bẹ́ẹ̀ sí lọ́dọ̀ àwọn national ẹ wá gbọ́rọ̀ yìí látẹnu brọ́dà mi Adédìbú Legacy bí wọ́n ti sọ̀rọ̀ náà mo rí i pé ó bí wọ́n nú pọ̀ ṣùgbọ́n ẹ má bínú ẹ dákun nítorí ìtọ́lọ́run ìjà ò yẹ wá ìkan náà jọ ní gbogbo wa ọmọ ìyá jọ ní gbogbo wa ọmọ bàbá jọ ní gbogbo wa àbí ṣé ká lọ ṣe DNA test wa kù bóyá àrùn kan náà fi jọ ní gbogbo wa ni àtú àbà ẹ má bínú ẹ dákun ẹ jájọ parí ẹ̀ síbẹ̀ eré kàǹkà. mo kí gbogbo ẹ̀yin ẹni Ọlọ́run mo kí gbogbo ẹ̀yin àfà ṣe mọ̀ pé oníkálukú ní wíǹgì ẹ̀ tó máa ń gbá èmi ò kí ń ṣe blogger tó máa ń sọ̀rọ̀ káàkiri lórí gbogbo ọ̀rọ̀ tẹ́ bá ti lọ wo bí táwa ti ń sọ̀rọ̀ tó bá ti yàtọ̀ sí ọ̀rọ̀ Alhaji Àyìndé Musiliu ọmọ Akínsànyà lórí iṣẹ́ wa tí gbogbo ayé dẹ̀ mọ̀ wá mọ́ àti tó bá ti yàtọ̀ sọ̀rọ̀ pírẹsidẹ́ǹtì wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pioneer wa ibẹ̀ làwa máa ń face ẹ lè rí wa ká dá sọ̀rọ̀ aláàfáà àbí àfáà ń sọ̀rọ̀ níbì kan àbí wọ́n ń sọ̀rọ̀ níbì kan ẹ lè rí wa ká dá sọ̀rọ̀ ọbẹ̀ ojú kan tàwa wà àdẹ̀yájú sáfáà kan rí ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà pátá àpèyìn ẹni tó bá mojú ẹni la máa ń pè ní ṣàkíyèsí fún tí ọ̀kan lọ́mọ ló ń gbá wíǹgì àwọn àfáà anything tó bá wùn ló lè ṣe ó lè jagbo kó jẹ̀gbẹ́ kó jẹ̀pọ̀ mọ́mọ́ gbòòrò
kó dẹ̀ tún jẹ́ sínú àfà bọ́lọ̀ ń ṣe kọ́ nìyẹn. So ọ̀kan ló mọ̀ ẹ wá ní máa wá fi ìjà tẹ́ ń jà nínú ọ̀rọ̀ Aláàfáà dé kẹ́ máa wá gbé wá sí orí wíńgì tiwa láti máa wá fi blọ́ọ̀gì Olúọmọ. Ẹ wá ń blọ́ọ̀gì Olúọmọ pẹ̀lú ọ̀rọ̀ àfà. Ṣé Olúọmọ yájú sáfà kan rí àbí Olúọmọ ó tasẹ̀ àgẹ̀rẹ̀ wá sọ́dọ̀ àfà kan rí tó wá fi jẹ́ pé Olúọmọ lẹ wá fẹ́ sọ dìgbà àkólẹ̀. Lẹ wá fẹ́ sọ Àyìndé Músílì ọmọ Akínsànyà dìgbà àkólẹ̀. Adẹ̀mú ẹ̀yin tẹ́ wà ní ọ́ndà nǹkan yìí tẹ́ ń ṣe nǹkan yìí. Alfulani mo bẹ̀ yín pẹ̀lú orúkọ Ọlọ́run ẹ jẹ́ kí lè jẹ́ last warning fún yín. Ẹ jẹ́ kí lè jẹ́ last warning fún yín. Àyìndé Músílì ọmọ Akínsànyà ò kì í ṣe gbà àkólẹ̀ fún yín Alfulani. Ṣé àmọ́ gbogbo nǹkan tó wà lábẹ́ page yẹn, àmọ́ gbogbo nǹkan tó wà lábẹ́ page yẹn. Tẹ́yin náà mọ̀ wọn tó jẹ́ èèyàn yín ni wọ́n. Tẹ́ wá torí pé bóyá nǹkan ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti nǹkan ṣẹlẹ̀ kẹ́yin náà jẹ́ kó dẹ̀ máa blọ́ọ̀gì Olúọmọ Alfulani kẹ́dẹ̀ máa wo kẹ́dẹ̀ máa sọ̀rọ̀. Alfulani ẹ ṣọ́ra yín máa bojú yín jẹ́ o. Alfulani ó máa bojú yín jẹ́ gan. Àwọn iṣẹ́ eléyìí ń sọ̀rọ̀ pé ẹ má wá sí ìgboro level o. Eléyìí ń sọ̀rọ̀ àwọn gbéra yín lọ kóòtù o. Àjẹrò tó jù yín lọ. Ṣé bó bojú ẹ̀jẹ̀. Tẹ́ bá lọ wá, ẹ̀yin lẹ máa ń gbé sára yín kọjá mọ́ṣáláṣí o. Àwọn ò wá bá yín o. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti mojú Dr. Alfulani. Ẹ bá wa pé Alfulani ṣàkíyèsí kó di àwọn èèyàn ẹ̀ lọ́wọ́ mú. Ẹ má wá sí ìgboro level o. Tẹ́ bá wá sí ìgboro level ẹ máa tẹ́ o. Alfulani máa bojú yín jẹ́ gan, máa bojú yín. Àwọn iṣẹ́ ilé ìṣẹ́ ọ̀pọ̀ ń gbéyàn lọ kóòtù o. Àwọn iṣẹ́ tó máa gbé lọ kóòtù ya ni ṣe ń gbé. Tẹ́ bá gbé wá sọ́dọ̀ tiwa ẹ máa kàbùkù ẹ máa tẹ́ pátápátá. Ẹ máa tẹ́ ẹ máa fàdẹ́tẹ́ ẹ máa fàtẹ́tẹ́ ẹ máa sáré wọ́ yín lẹ̀ turutu ẹ máa sáré dẹni yẹpẹrẹ kíákíá. Tẹ́ bá wá sí ìgboro level. Tẹ́ bá ń bára yín fà lórí ọ̀rọ̀ àfà ẹ dúró sórí ọ̀rọ̀ àfà. Ẹ má gbé wá sí another level. Level tẹ́ fẹ́ gbé wá yẹn ó jù yín lọ gan. Level yẹn jù yín lọ ẹ gbàgbé. Tó bá mọ̀ pé level yẹn ò jù yín lọ ẹ tẹ̀sẹ̀ bọ́ jẹ́ ká jọ wọ̀. Kẹ́ wá wò bóyá ó máa mú yín lómi àbí kò ní mú yín lómi. Ó máa mú yín lómi gan. Alfulani ó máa wọ ẹ máa rìn tì. Ó máa wọ yín lẹ̀ gan, máa bojú yín jẹ́, ó máa bojú yín jẹ́, ó máa bẹ̀ yín jẹ́, ó máa bojú yín jẹ́ gan. Ó máa bojú yín jẹ́ gan. Ó máa bojú yín jẹ́. Ẹ má folú ọmọ wọlé, ẹ má folú ọmọ táyé, ẹ má ṣe jẹ́ Olúọmọ sọ̀rọ̀ fracas rárá. Ṣé Olúọmọ bá yín ṣe fracas ni? Ṣé Olúọmọ bá yín ṣe fracas ọ̀rọ̀ àfà àbí Olúọmọ dá sọ̀rọ̀ àfà? Tẹ́ bá ń sọ̀rọ̀ àfà ẹ bára yín ta. Ẹ má gbé ọ̀rọ̀ Olúọmọ wá. Olúọmọ ò ń ṣe kò tí ẹ ṣe Olúọmọ dá sọ̀rọ̀ àfà. Alfulani ẹ gbọ́ fídíò yìí dáadáa kẹ́ bẹ́ ṣe máa play gbogbo fídíò àwọn èèyàn ẹ play fídíò tèmi náà ṣó ti yé yín ẹ play ẹ ṣó ti yé yín ẹ má kọjá àyè yín wá sórí level tó rí line wa tẹ́ bá fẹ́ blog ọ̀kan lọ́mọ ẹ blog ọ̀kan lọ́mọ ẹ bọ́ ọ̀kan lọ́mọ jà bó ṣe wù yín fídíò tó ọ̀kan lọ́mọ ń gbá pẹ̀lú yín nìyẹn ẹ má blog Olúọmọ mọ́ ọ̀kan lọ́mọ ẹ folú ọmọ lẹ̀ sáàyè ẹ folú ọmọ lẹ̀ sáàyè o ẹ fi wọ́n lẹ̀ sáàyè wa o bàṣẹ ara ń gbá ọ̀rọ̀ onímọ́tò rẹ̀ àwa mọ̀ bí tá à ń gbá lọ àwa bá yín ẹ má wá bá wa ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o a sọ fún yín o ẹ ṣọ́ra yín o ẹ̀yin lẹ ń kọ́kọ́ wá o ẹ̀yin lẹ ń kọ́kọ́ wá o kò ní jù bẹ́ẹ̀ lọ.